ọ̀kan lára àwọn báńdíìtì tí wọ́n ti ń wá lórílẹ̀‐èdè nàìjíríà tí ó ń ṣọṣẹ́ ní ilẹ̀ haúsá ìyún abubakar usman ọwọ́ ti tẹ̀ ẹ́ lẹ́yìn tí àwọn ọlọ́pàá àti agbófinró míì pẹ̀lú àwọn fìjìláńtẹ́ tí wọ́n dáná ogun yóò àti àwọn ọmọ ogun ẹ̀ nínú igbó kìjikìji kan ní ìpínlẹ̀ delta tó sì jẹ́ pé níṣe ni abubakar usman ló ti ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún ní àjẹ́ tó jèpo ọ̀bọ̀ tó ti ń sọ àwọn bàbá àṣàlẹ̀ tí ó wà lẹ́yìn ẹ̀. Rántí wípé àwọn fúlàní afẹ̀míṣòfò èyí tí ìjọba fún lórúkọ báńdíìtì wọ́n yọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu gidigidi. Tẹ́lẹ̀ ilẹ̀ haúsá ni wọ́n ti ń ṣọṣẹ́ wọn, ṣùgbọ́n ní báyìí ó fẹ́ lójú agbègbè tàbí igun tí wọn ò sí lórílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń ṣọṣẹ́ nílẹ̀ haúsá bẹ́ẹ̀ náà ti rápálá wọ ilẹ̀ ìbò. Yàtọ̀ sí ilẹ̀ ìbò wọ́n ti rápálá wọ ilẹ̀ ìjọ náà èyí tí wọ́n ń pè ní niger delta tó sì jẹ́ pé lọ́dọ̀ yorùbá tí a ń bí wàhálà lọ́sàn-án àti lóru ni wọ́n ń fojú yorùbá rí pàápàá láwọn ìlú tó wà ní ìgbèríko. ṣá o ọ̀kan lára àwọn ọ̀gá báńdíìtì náà tó jẹ́ pé apá òkè ọya ni ó ti ń ṣiṣẹ́ pàápàá ìpínlẹ̀ niger òun ni abubakar usman, ṣùgbọ́n tó jẹ́ pé ó ti rápálá wọ ìpínlẹ̀ delta ibẹ̀ ló sì ti ń ṣe iṣẹ́ ibi ẹ̀. A gbọ́ pé àwọn ọlọ́pàá àti àwọn agbófinró wọ́n ti mú abubakar usman kó tó di pé ọwọ́ pálábẹ̀ ṣẹ́gi lọ́jọ́ ọjọ́rú tí ṣe wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé nígbà tí abubakar usman àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n jí obìnrin kan tó ń pè ní blessing chiedu tí wọ́n jí gbé ní ọjọ́ kejì nínú oṣù keje tá a wà yìí 2nd of July 2026 ní agbègbè àní ìfẹ́kídé farm road tó wà ní ìlú ògbólùkù ní ìpínlẹ̀ delta. Ìní àwọn agbófinró ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa tọpasẹ̀ àwọn tó jí blessing gbé tó sì jẹ́ pé níṣe ni wọ́n tọpasẹ̀ wọn dénú igbó kan tí wọ́n wà lágbègbè ogwasiuku andota ní ìpínlẹ̀ delta. Níbẹ̀ ìní àwọn abubakar usman ni wọ́n ti ṣínà bàn fún àwọn agbófinró, ṣùgbọ́n tó àwọn agbófinró tó dùn wọn tí wọ́n sì rí abubakar usman tán rí mú láàyè. ṣá o nígbà tí ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó náà bá àwọn ọlọ́pàá ṣiṣẹ́ pọ̀ láti rí abubakar usman mú, ìyún kọ́mírèdì harrison gwamishu tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún abubakar usman wípé àwọn wo gan ló wà lẹ́yìn ẹ̀ àwọn fẹ́ mọ̀. Ní abubakar usman jẹ́wọ́ wípé gẹ́gẹ́ bóun ṣe sọ láti ìpínlẹ̀ niger inú ti wá sí ìpínlẹ̀ delta bẹ́ẹ̀ lòun ní ìbọn tó ń lò tó sì ní alágbára kan ìyún aláàjì kan ní làwọn ń ṣiṣẹ́ fún. Ìlú àbújá ló wà ṣùgbọ́n tó parọ́ tó lóun ò mọbi tó ń gbé ní ìlú àbújá, ṣùgbọ́n òun ṣàmọ̀ pé aláàjì ìní ẹni náà. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé káwọn èèyàn kí àwọn agbófinró kan mú ọkùnrin náà dáadáa kó sì má ṣe tọwọ́ bọ àṣírí tí ó tú fún wọn, nítorí pé wọn ló ti tú àṣírí fún wọn pé aláàjì kan tó jẹ́ alágbára ló wà lẹ́yìn ẹ̀.